Yo Sunday Igboho mọ bí tó máa rìn sí. À ń gbọ́ arákùnrin gbogbo àmàdákùnrin Sunday Igboho pé kí ìjọba yọ̀ǹda fún òun náà fẹ́ dá kankan lẹ̀ fún àmójútó ààbò. Igboho wà nílùú kan ìlú tó ń sọ yìí níbo lọ́pọ̀ lè wọnú ẹ̀ wà tẹ́lẹ̀ kẹjọ ní pé òun fẹ́ kí ìjọba yọ̀ǹda fún kó òun pa àwọn kẹjọ tó ní wọ́n á dà wíńgàsì ní wọn àrí ẹgbẹ́ OPC kí ló sì bí. Mọ bí tó máa rìn sí ibi tó bá mọ̀ ìpáwọn alákatakítí pọ̀ sí mọ́ káwọn ọmọ lọ́ọ̀bẹ̀ mọ́fẹ̀mí wọn wewu o. Tí OPC bí lórí fún wa ní tẹ́lẹ̀ kan bá sí OPC ọ̀daràn wọ́n bẹ̀rẹ̀ OPC ọkẹ́ran lálọ́dún ló OPC kó lé ọkẹ́ran ẹ̀rí gẹ́dálẹ̀ torí díẹ̀ àwa yóò fara mọ́dú ẹ̀ mùsùlùmí gidi àbọ̀mílẹ̀ gidi torí ẹ̀ pé tí ń fẹ́ àbójú gbogbo faramọ́ rẹ̀ káàdé fún káàdé fún sẹ́kúnmẹ́ dá padà sí inú ẹ̀bọ ni ẹwọ́n tó tí àwọn sẹ́kún bẹ̀rẹ̀ state police ẹwọ́n tó pèsè pẹ̀lú tó gbà láti gbogbo ṣé káàdì lísẹ̀ àgbàmọ̀ lísẹ̀ ṣé ìfún náà sẹ́yìn kẹ́lifà náà fẹ́ gbà yọ̀ǹda ìpìlọ̀ dáàbò Amotekun gan dáa bá yíyọ ọmọ ló já sí bí ìjọba ti fọwọ́ máa pẹ̀lẹ́kọ̀ kí ló fi rí sí ní dáńsọ̀ yìí torí díẹ̀ o àwa ń sọ fún yín àwa mùsùlùmí especially Muslim Congress CIO àwọ̀ faramọ́ rárá a sì ń fẹ́ kí ìjọba wò ó torí pé fìtínà ń bọ̀ tó bá dé kò dá agádá nìkan kan mọ̀ kọ́ dàbá. Wọ́n rọ̀ báńdíìtì sáwọn ọmọ rẹ o ìtí sì ń bẹ lọ́wọ́ àwọn ọmọ rẹ kò sí lọ́wọ́ ìtí ń bẹ lọ́wọ́ àwọn báńdíìtì kò sí lọ́wọ́ àwọn ọmọ rẹ o torí ìbọn gbájínátù tiwọn amúnimọ́ ògùn ni o dákun torí Ọlọ́run wá ìlú tó máa fi àwọn tiẹ̀ sí and again lọ bá ààrẹ Gani Adams bàbá wa Ṣèyí Mákindé àwọn lọ́balọ́ba lọ bá wọn kẹjọ sọ̀rọ̀ pọ̀ kí gbogbo nǹkan lè bá àgúnrégé dákun torí Ọlọ́run Sunday Igboho ẹ̀gbọ́n rẹ ni mo jẹ́ dákun torí Ọlọ́run torí n táwa ń gbọ́ ò gbọ́ wọn bá àmọ́ ní àwọn fẹnu jáwáyà n tó wà lábẹ́ òfẹnu jáwáyà ó jù yẹn lọ njó ti gbọ́ dákun torí Ọlọ́run sí mọ́rú àwọn ẹni tó lò fẹ́ súnmọ́ tàbó mọ́ bá sọ̀rọ̀ ó ti Saheed Shittu gan mọ́ bá sọ̀rọ̀ àṣírí ìrìn àjò rẹ torí ara àwọn alákatakítí ni yóò fi ọ́ ṣe politics èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ Saheed yóò fi ìwọ Sunday Igboho ṣe politics tó ò ní mọ̀ ǹjẹ́ ti gbọ́ wọ́n ń ka score ni o wọ́n ń ka score ní oyè èèyàn tó bá rí paná fi ń gbowó ẹjọ́ torí Ọlọ́run Ọlọ́run ò ní payé pakúpa ọmọ mi tó bá wà nù wọn tó bá ní ẹjọ́ ìwọ̀n kẹ́ ẹ sọ pé ṣé ìyá rẹ̀ náà wà ń bẹ̀ ẹ bú dáadáa ẹ bú ọmọ mi tó bá pè yín sí inú àwọn sáláfí oníṣòkòtò péńpé ẹ bú dáadáa kẹ́ ẹ rán wálé kẹ́ ẹ ní ṣé ìyá rẹ̀ náà ń ṣé ìyá rẹ̀ wà nù ìjọ yẹn tí ìyá rẹ̀ ò bá ti síbẹ̀ kó tètè gbẹnu rẹ̀ kó ṣẹnu ẹ̀ ní lákìbù ṣé ẹ ti gbọ́ ìwà tá ń wù kiri nìyẹn o ìmáàmù náà dẹ sí Ibrahim Tare ẹ wo bí wọ́n bá yọ sí ọ̀nà ẹ̀sìn náà bá yọ sí wọ́n sì mọ̀ pé ẹ̀sìn yẹn náà ní ń dà wá láàmú ní Nàìjíríà wọ́n á wá tún lọ rèé kó àwọn búṣú nínú Niger àwọn búṣú yẹn wà ní Taramase àwọn náà ń gbé Agadez àwọn náà ń gbé Kọ̀ní àwọn náà wà ní gbogbo Algeria yẹn àwọn ni wọ́n máa invite wọn wá bá Ibrahim ni ṣùgbọ́n àwọn ìlú mẹ́ta kan ti dìde wọ́n láwọn ó dúró ti Ibrahim sẹ́ẹ̀ Mali ti dìde Senegal ti dìde àwọn Gambia gan máa kún lọ́wọ́ so kò jẹ́ tí mo ní kí n wá fún yín ní information akú ọdún o a ṣe púpọ̀ rẹ̀ o a ní ṣe nú ọwọ́ bandit pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run o àwọn ẹni dẹ̀ ń ṣọ́ wa láti fẹ́ ẹnu ọ̀nà ilé wa hàn wọ́n Ọlọ́run ní fún wọn ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lẹ́bi ara nílé Ọlọ́run fi ṣọ́ ẹ̀ṣọ́ wọn o àwa náà tá a sì wà ń bí Ọlọ́run fi ṣọ́ ẹ̀ṣọ́ wa o torí kò síbi tó safe mọ́ nísìn ẹ dákun ṣé ẹ ti gbọ́ so Sunday Igboho advice tèmi sí ẹnìyẹn o advice tèmi sí ẹnìyẹn Sunday Igboho àwa gbọ́ yìí láìfù ni ó sì fi ṣe show ni àáfàá ló fi ṣe show kì í ṣe pé ní mo hún látòrí mi ó ti understand tẹ́mi bá máa sọ̀rọ̀ tí n bá rí tí ò dá tí n bá máa sọ fún èmi òun ojú anybody máa sọ fún ẹ ó ti understand òdodo dẹ̀ máa korò ni ṣùgbọ́n ṣọ́ra èmi ìwé tán fún ọ inú mi dùn sí ṣùgbọ́n ó ní kẹ́nu o ìwé yẹn gan ló jẹ èmi lógún nǹkan bíi ẹ̀rí kan tó ti ní lọ́wọ́ ló jẹ èmi lógún ju èmi ni mo fẹ́ lọ ṣe gbá ọ̀nàkọ́nà ló ti lè fìwé yẹn ṣe nǹkan o Sunday tó o bá tiẹ̀ wá fẹ́ ṣe gbogbo ẹ̀ parí bakú dákun finú gbọ́ yẹn lẹ̀ fún wọn kó wá ṣa àwọn ọmọ rẹ kẹ wá wá àwọn àgbẹ̀ ká máa roko káwọn ojú ọlọ́pàá fáwọn àgbẹ̀ fún ẹ kó wo bí ìjọba ó ràn lọ́wọ́ bí ó ràn lọ́wọ́ èmi mo sọ bẹ́ẹ̀ á gbóhùn sókè fún ẹ
tó bá rí bẹ́ẹ̀ mo dẹ̀ ti sọ̀rọ̀ yìí nígbà Yorùbá Nation ipe gbogbo tẹ́ ń ṣe yìí gbogbo ilẹ̀ tó wà nílẹ̀ jantirara yìí kí màálù tó wá máa jẹ kó ẹ dá àwọn ọmọ síbẹ̀ ìgbà kan mo ṣe bí Saheed Ire òun náà fẹ́ máa ṣe lọ ni ńgbò oroko bí ìṣẹ́jú méjì kan ó lẹ́yìn dùn táàmù ìpele rẹ̀ ló fẹ́ kọ́ síbẹ̀ Sunday Igboho ọ̀nà kọ́nà ló ti lè lo ìwé rẹ̀ tí ó dẹ̀ níyì dáadáa èmi bá ní kó o fi ìrù ẹṣin ìrù ẹkùn ìrù ọ̀bọ fílẹ̀lẹ̀ fún wọn kó o wá jẹ́ olórí àwọn àgbẹ̀ pátápátá tí wọ́n bá ń dáko kí àwọn ọmọ rẹ̀ ó máa ṣọ́ wọn. mo kàn advice rẹ ni o kì í ṣe pé ní mo pa láṣẹ o ọ̀nà míì tún nìyẹn o ọ̀nà míì náà tún wà bẹ́ẹ̀ láàmú wú jáde fún ẹ ṣé o ti gbọ́ àní tí mo sọ jáde ó níbi mo ti gbọ́ ó sì láwọn ẹni tán jókòó tí wọ́n ń sọ ọ̀rọ̀ yẹn ó fẹ́ẹ́ pè fún ẹ o wàláì tàláì yẹn gan fi ọlọ́kàn balẹ̀ tí àwọn èèyàn bá sì ti roko tán kán kọjá sílé ló bá tán o ti ṣiṣẹ́ rẹ o ti gbowó ẹ èyí táwọn náà ń ṣe níta wọn ń gbowó rẹ ẹ ti understand wọ́n ló mọ tó máa ṣe fún wọn bẹ́ẹ̀ kò jẹ́ tèmi tí mo ní kí n sọ fún ẹ olóyè Sunday Igboho Ọlọ́run ò ní fi á ṣe déédéé aburú o Ọlọ́run ò ní fi á ṣe lóòótọ́ iṣẹ́ tó fẹ́ ṣe iye owó rèé ikú rèé o owó rèé ẹ̀mí dà ní o a ní bọ́ sí wọn lọ́wọ́ ò dákun o jọ torí ọlọ́tọ̀ rẹ́ni tó bá fẹ́ nǹkan èèyàn ó gbọ́njú yàn lọ kò jọ́rọ̀ tí mo fẹ́ sọ ní pé kọ́lọ́hún ẹlẹ́dàá kó bá wa bẹ ìjọba bó tiẹ̀ ṣe múrú ìmáàmù yìí kán bá wa gbé àwọn ìmáàmù alákatakítí ní gbogbo ilẹ̀ Yorùbá kán sì ṣàwọn lọ́kọ̀ kankan jù wọ́n sínú kínní kán wá bá wa sọ̀nà èyí àdúrà àwọn ò bá wa gbàdúrà káwọn ọmọ wálé ẹjọ́ wọ́n ń wo owó orí nẹ́ẹ̀tì wọ́n ń wá owó YouTube wọ́n ń ṣe politics kiri ní politics náà ń dùn wọ́n ń ṣàfà àmọ́ àwọn àfà ẹ wo bàbá Mudiru ni wàláì bẹ́ẹ̀ pé kó wá bá yín ṣe kíní kan ní òun àti ta ni kò bá wọn ṣe rí bàbá wọn gan ò bá wọn ṣe rí ṣùgbọ́n wọn wà á bá wọn á wá seek advice lọ́wọ́ bàbá yẹn iṣẹ́ tí ọmọ gbé gan nìyẹn n tí ń dùn wọ́n nìyẹn kò bá wọn lọ́wọ́ sí politics alátàndá ò bá wọn lọ́wọ́ sí politics ní dùn wọ́n ni wọ́n ń dààmú kiri ẹ wá wo báṣìírí wọn ṣe tú irú owó tó ń gbà ní Saudi tẹ́lẹ̀ tó bá jẹ́ pé irú owó yẹn ẹgbẹ́ kànga o ẹ ṣe kan o kán wá múrú owó yẹn kán fi dá bí kọ́ńpìnì kan kalẹ̀ wọn ò ṣe owó wá tán ẹjọ́ náà rò ó kò sówó mọ́ wèrè ló kù ẹ dákun torí Ọlọ́run ẹ̀mí dẹ̀ ló kù tó fún bàbá yìí o ẹ jọ torí Ọlọ́run ò ní fi á ṣe déédéé aburú o ẹ jẹ́ àmọ́ bátárì yìí lóòótọ́ ẹ̀gbọ́ French gbogbo nǹkan tí n bá tún ti gbọ́ máa gbé jáde pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ò ní fi á ṣe déédéé ẹ wo bí bá àfáà ṣe ń sáré ṣe bó lóun láyà ni àṣẹ wọn ti kọ̀wé fún wípé ẹ jẹ́ ká jọ kírun níbì kan náà tá a bá kírun yídì níbì kan náà a ní wọn ò ní fẹ́ jòkó tì í sẹ́ níbi tí wọ́n ya wèrè dé ẹ lè bomi fún wọn kán mu bẹ́ẹ̀ bá kí wọn gan wọn ò ní dá yín lóhùn ẹ̀yin Sálábí tẹ́ ẹ bá wà níbí báyìí tẹ́ ẹ bá bú mi ìyá yín lẹ bú o tẹ́ ẹ bá ilé bú mi ìyá yín lẹ bú torí wà yín ni ọ̀kadà náà ń wà mọ́rúwá náà ń wà tí gbogbo ẹ̀pọ̀n ó ti gbóná ra yìí gbogbo ara wọn irùngbọ̀n wà máa rùn fún un yóò máa rùn ní fún un wọ́n ní wọn ò gbọ́dọ̀ ṣiṣẹ́ dókítà wọn ò gbọ́dọ̀ ṣiṣẹ́ nọ́ọ̀sì wọn ò gbọ́dọ̀ ṣiṣẹ́ kankan wọ́n lára àmọ̀ ni àwọn sì ń du háùsì láti jókòó ṣé ẹ rí pé wọ́n ti kó àwọn èèyàn gan wọ́n ti sọ wọ́n di wèrè wọ́n ti sọ wọ́n di màálùú kò jẹ́ bó ṣe jẹ́ àwọn Fúlàní tán dẹ̀ sọ pé jihadi àwọn ọmọ wọn ò lo nìkan ìbòrí lásán làwọn ọmọ wọn fi kọrùn wọ́n máa rọra jù sórí ní báyìí wọ́n sì fi kọrùn wọn ò bá wọn lo nìkan o torí bẹ́ẹ̀ ṣàǹfẹ̀sì yín owó náà fi ń gbà o owó náà fi ìlú dídàrú owó náà fi ń gbà ẹ jẹ́ á máa wo sẹ̀rẹ́rò tó máa ṣẹlẹ̀ ní Burkina Faso ẹ bá wa ṣàdúrà fún màá yẹn gbogbo ẹ̀yin abiyamọ kán má rí mú káwọn Sálàfí ó má rí mú ẹ ṣé mo dúpẹ́ o tẹ́ wá bá mi wò ó ẹ ṣé gan ni mo dúpẹ́ ó dàbọ̀.